èmi Básànyà àṣẹ o. tó bá ti ń dà tẹ́lẹ̀ tẹ́ dẹ́kúnlá sí lẹ́sẹ̀kẹsẹ̀. Kábíyèsí o. tó bá báyàwó ẹ̀jẹ̀ àwọn gbọ́dọ̀ gbọ́ ń ta o. Kábíyèsí o, máa gbé wúlẹ̀ lọ́wọ́ ẹ̀. tí ó bá gbọ́ wàhálà ni o. Kábíyèsí aláìlúwà. Odidi màálù ló máa sọ fún yín. tí ó bá gbọ́ wàhálà ni o. ìwọ ìyàwó tẹ̀ pọ́sọ̀ fún láti gbé wọn lé ẹ lọ́wọ́. Kábíyèsí aláìlúwà. Má ṣàfojúdi. má kú lọ́rùn. Kábíyèsí o. má kú lọ́rùn. òní bá wà fún alẹ́ mẹ́ta lọ́sẹ̀. ẹ̀yin Básànyà tẹ̀wá bí tẹ̀wá ló lé mi àbí. Básànyà ẹ dìde, kábíyèsí ń béèrè yín, ẹ dìde. Olówó tó wà lágbo ẹ kó dání sọ́wọ́ kọ́ máa rí. sáré ni tó lòdì sí. a ní sẹ ẹnìkan wà tó lòdì sí. bàbá ẹgbà ẹ sọ̀rọ̀ ẹ gbà máìkèrè. gbogbo ẹ̀ la fọwọ́ sí i. àwọn ilé Básànyà bẹ̀rẹ̀ pátápátá. ó dénú ó tẹ̀sẹ̀. bí ọba Richard Ògúnsànyà olú Ìbèṣè ti ìlú Ìbèṣè lẹ́gbẹ̀ẹ́ Ìkòròdú nípínlẹ̀ Èkó ti ṣe gba Ọ̀túnba ìlú náà tó ṣe jẹ́ nímọ̀ràn ńlá nìyẹn o ìyẹn ọba Jamiu Ọlálékan Adésínà láti inú agboolé Básànyà nílùú Ìbèṣè ni Ọ̀túnba Jamiu Ọlálékan Adésínà ti wá o bẹ́ẹ̀ Ọ̀túnba gbogbo ìlú Ìbèṣè àti agbègbè ẹ̀ ní ipò ńlá ni o nítorí nílẹ̀ Yorùbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípò Ọ̀túnba àràjòyè wà bẹ́ẹ̀ ni Ọ̀túnba ìlú tí ṣe oyè ìdílé náà wà dáadáa irú ẹ̀ gan ni wọn Básànyà yìí jẹ́ o gbogbo ẹbí pátá gbogbo ìlú náà ni ó fọwọ́ sí i bẹ́ẹ̀ ni àgógóró kògógógó tí bẹ̀m̀bẹ́ pàpà dùn tí ìlú ọba pàpà fọ̀n bí èèyàn lọ́jọ́ tí wọ́n kó ẹ̀yẹ ńlá jáde nílùú Ìbèṣè níbi tí eégún ti jáde òṣàrìtà olùpàpà ké tí wọ́n fi ìdùnnú hàn dáadáa wípé olówó gan ni olóyè Ọ̀túnba Jamiu ọmọ ẹgbẹ́ OPC yìí náà ló kágbẹ̀ dáadáa láti jẹ Ọ̀túnba ìlú Ìbèṣè lẹ́kọ̀ọ́ báwo gan ló ṣe ń jẹ Ọ̀túnba nílẹ̀ Yorùbá pàápàá nílùú Ìbèṣè lẹ́kọ̀ọ́ ó yá o ẹ mú kàlẹ̀ tówó ẹ mú tọmọ ẹ mú tí àìkú tí ṣe baálẹ̀ tọrọ ẹ máa bá wa ká lọ. kí kábíyèsí ilé Básànyà kí kábíyèsí. kábíyèsí àwọn babalágan náà kí yín o kábíyèsí o. àwa náà wà ń bẹ àwọn méjì lòun nìkan bí o. bẹ́ẹ̀ ni kábíyèsí ojúde abọ́ ẹ̀ náà kì í àwọn àmì kábíyèsí aláìlúwà. àwọn alẹ́ kábíyèsí olórógun ṣẹ́ẹ̀sì ilé ni. ẹ̀jẹ̀ ká ṣe kábíyèsí o. kábíyèsí aláìlúwà. ẹ̀jẹ̀ ká ṣe kábíyèsí o. kábíyèsí aláìlúwà. gbogbo ẹ̀yin ẹbí Básànyà ẹ̀fọ́ inú yìí ti ẹ̀fọ́ ẹ fọwọ́ sí ẹ̀mọ́wó tẹ fọwọ́ sí wa. yáyáyáyáyáyá. Oyè. Aha. ẹ bá gbé oyè ìjókòó yín kọ́ gbé fún wọn. àti gbogbo àwọn táwọn àtọ́yẹ máa mú ẹran wọlé bọ̀. gbogbo àwọn ọ̀rẹ́ wọn tán dé ẹ̀jẹ̀ kí bá mi. àwọn ọ̀rẹ́ bàbá olóyè tuntun onímọ̀lẹ̀ àti onímọ̀lẹ̀ ọba àrà ẹ̀yẹ kábíyèsí yéésù kábíyèsí ẹ̀bọ́ mi ọ̀yà ọtí bíbọ̀ ọ̀yà ilẹ̀ ìdẹ̀ tẹ̀lé ọ̀yà ẹgbẹ́ gbàgbọ́ ẹ̀ ọ̀yà ilẹ̀ ẹ̀sìn wọn gbogbo àwọn ọ̀rẹ́ wọn rèé kí lórúkọ wọn olúwa ní sọlá ọ̀yà ilẹ̀ ìdẹ̀ fi kábíyèsí ẹ̀dìdẹ̀ lọ fi kábíyèsí ẹ̀dìdẹ̀ fi kábíyèsí kí lórúkọ tàwọn ọ̀yà ilẹ̀ ìdẹ̀ fi kábíyèsí ọ̀yà Sharif ọ̀yà ọ̀ká gidi ni o ọ̀yà ìdílé ọ̀yà ìdílé ọ̀yà fi kábíyèsí ọ̀yà ìdílé fi kábíyèsí. ẹ̀jẹ̀ ṣe kábíyèsí o àwọn táwọn àtà ẹjọ́ ẹ̀yọ́ nílùú ẹni sùúrù ẹ̀jẹ̀ ìtẹ̀ wà ń tẹ̀ ẹ̀jẹ̀ ṣe kábíyèsí o
àwọn táwọn lọ́lọ́ ẹja ṣe kábíyèsí o ẹja ṣe kábíyèsí o. Ọya oyè jíjẹ ló kù. Oyè jíjẹ ló kù o. MC Aláyélúwà wọ́n ní sẹ́ rí bí wọ́n ṣe ń ṣe ó yá o. Ọya wọ́n fẹ́ gbé yìí sí lọ́rùn. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí Aláyélúwà. Anífìlà oyè rèé. Kábíyèsí Aláyélúwà wọ́n ní kẹ́dé. Òun náà ní ẹgbẹ́ sí. Kábíyèsí. Básànyà, Jamiu Adésínà, Ọlálékan. tó ti di ọ̀túnba ìlú. Ọ̀túnba ìlú Ìbèṣè kingdom lẹ́nu àti agbègbè ẹ̀. bàbá ọ̀túnba nílùú Ìbèṣè ṣé oyè tí wọ́n bùn yín ni àbí oyè ìdílé gan. Oyè wa ni ẹ̀tọ́ wa ni tí wọ́n di pé ẹ̀tọ́ yín lélẹ́yìí yóò yá máa bọ̀. ṣé ohun tí ẹ wá ṣe fami fanulé ni àbí gbogbo ẹbí ní tò Jamiu lọ́mọ jẹ́ abùn ọ. Gbogbo ẹbí ló fọwọ́ sí pé èmi ni kí n lọ sí. Gbogbo ẹbí ló dúró sílé wọn lọ dúró bóyá kí n ṣe. kí ni ìjọ jẹ wá sí lọ́kàn rí pé ìjọkàn máa lọ́túnba ìlú Ìbèṣè ṣó wá sí lọ́kàn bẹ́ẹ̀ rí ṣé ti ẹ̀rọ rí. Mi ò rò rárá. Mi ò rò bọ̀ mo ṣáà mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ ọba àwọn àgbàlagbà náà mọ̀ bá ṣàgùn bí ẹrú. Mọ̀ pé tó bá ti kàn wọ́n máa pè èmi ló kàn báyìí tí wọ́n lè ti pè é èyí ló kàn. ọmọọba ìlú Ìbèṣè. Bẹ́ẹ̀ ni wọ́n bá bí náà nìyí. ẹlẹ́tọ̀ láti jọba náà nìyẹn. Bẹ́ẹ̀ ni o ní ẹ̀tọ́. ọ̀bẹ̀ ní jọ̀túnba lẹ́ ń jọba. Bẹ́ẹ̀ ni àjọ̀túnba ń lé wa àjọba ń lé wa. ní di méjì ìlú Ìbèṣè. Bẹ́ẹ̀ ni. tó wá ní gẹ́gẹ́ bí ọ̀túnba ìlú Ìbèṣè báyìí àwọn nìkan wọlé ní fún pàápàá fáwọn ọ̀dọ́. Wẹ́ kàtúpẹ́ fọlọ́ àti ìdílé mi fẹ́ di ọ̀rọ̀ bí mo jẹ ọ̀túnba yìí. Màá gbìyànjú ara mi. Màá jẹ́ kí àwọn ọ̀dọ́ màá jẹ́ kí mọ̀ wọn kó jọ kan ká fi mọ̀ ṣọ̀kan. Ọmọ máa lọ létò. Kábíyèsí Aláyélúwà ọba Richard Ògúnyọ̀mí bísòrò wà àdé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ fúbà ìmọ̀ àlọ́ bàbá dáadáa ní bàbá mi ni wọ́n torí mo lè sọ pé Aláyélúwà bàbá mi ni wọ́n torí wọ́n ṣe bí bàbá sí ọmọ rẹ̀ pàtó dẹ̀ ti pè mí pé èmi ló kàn pé kí n máa bọ̀ o ẹ̀tọ́ lẹ́yìn lélẹ́yìí o máa bọ̀ o wà ní òkè Aláyélúwà mo lè jẹ́ wọn. àwọn ẹ̀gbọ́n yẹn àwọn àbúrò yín kọ́kílẹ̀ fẹ́ sọ fún wọn tẹjọ́ ọmọ ìyá ọmọ ọba kan ọmọ gbogbo ọmọ ẹbí Básànyà. gbogbo nǹkan tí mo kàn sọ fún wọn ní pé wọ́n jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ wọ́n ń ta bá fọwọ́ wẹ́wọ́ ọwọ́ fi mọ́ ìsowọ́pọ̀ wọn ó jẹ́ kókó wọn á dúró tì í Ọlọ́run alẹ́ fún wa ṣe lágbára. ọlọ́wà fún yé sà. ọ̀túnba a rí i pé tí nǹkan tó gbìyànjú yìí lù á ti ní àwọn pàtó máa ti kó wọn ti gbà òun ṣe báyìí òun ló tọ́ sí olókan ló tọ́ ṣe bá ojú ẹ̀yìn àwọn pàwọ́ lẹ́rù pé ẹ ti kó fún ìdájọ́ ìfọ́jọ́ ìgbà tó kéyìí Ìbèṣè. ẹ ṣe nípa oríṣiríṣi wa àkọ́kọ́ a bá ń sọ̀rọ̀
security dáàbò ní ìlú Ìbèṣè tó ṣe pàtàkì jù. ó ṣe pàtàkì jù ní gbogbo nǹkan láyé gẹ́gẹ́ bí àwọn tòkè òkun ìdáàbòbò security òun ló ṣe kókó èmi ló lórí àwọn security tó wà ní Ìbèṣè láyé ìgbà tí Ìbèṣè tẹ̀ yìí tó yìí le koko láyé bàdó Ọlọ́run fún wa ṣe gbogbo àwọn pa oríṣiríṣi tá a ti kó lórí pé kí ìlú lè tẹ̀síwájú kó má sí wàhálà gbogbo ẹ̀ láti ṣe ètò lóríṣiríṣi gbogbo àwọn kájú ẹ̀mọ̀ bí àgbo wa ṣe ń ṣe àwọn èèyàn ń wò wá wọ́n ní bá ṣe ń yọ sùn. náà láyọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ ni. wọ́n tọ́ wá ń ṣe àwọn ọmọ pé àṣepamọ́ ni káàkiri àṣepamọ́ ni bọ́ gbogbo ẹ̀ náà lọ wù pọ̀ pé arákùnrin yìí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn ó yá ẹ jẹ́ ká kó wá ṣe. lọ́tún ló ṣe aṣáájú pé a rí àwọn ọmọ ẹgbẹ́ OPC kí ni tí wọ́n bí lónìí báwọn náà jẹ́ gan. àwọn ọmọ ìyá mi nìyẹn OPC wà ń bí ọ̀rọ̀ mìíràn wà ń bí Àgbẹ̀kọ̀yà wà ń bí Oyàbọ̀ wà ń bí JTF joint task force wọn wà bí ikọ́ náà ní gbogbo apáta gbogbo wọn àjọ wà ní so nínú JTF èmi náà mo wà ń bẹ̀ nínú OPC mo wà ń bẹ̀ nínú ọ̀rọ̀ mìíràn nínú gbogbo security pátá báyẹn security anything security gbogbo ẹ̀ ló wà sá. a máa rí bá sà ṣe ṣe ọ̀sà. ẹjọ́ tó ọ̀pá nìyẹn o. ṣé sùúrù o ọ̀pá àṣẹ náà fún yẹn abẹ lọ́wọ́ mi ìgbóná ọmọ ẹ lára o. ọ̀túnba. ó ti di ẹ̀ o ó ti di ẹ̀ o ó ti di ẹ̀ o. Ọya ìjọ kábíyèsí ni ó tó bá ní ó tó nílùú àsìmí ẹ̀dọ̀ ó tó yí. Ọya ayá ní sùúrù ẹjọ́ ní sùúrù kábíyèsí ń bára sọ̀rọ̀ lọ́wọ́ láti rẹ̀ lọ́jọ́ tí. Ìyá dáa ẹ̀dọ̀ wọn kábíyèsí. Wọ́n ní ká ní sùúrù ẹ máa kọrin ẹ máa gbé ẹ ṣàṣe sùúrù díẹ̀ ẹ jẹ́ pé ó bá jókòó ó máa gbà wúlò àwọn àgbà ẹ ṣe sùúrù o. Ewé kábíyèsí ṣé wọ́n fi ṣe ewé oyè apinọ. ó yẹ ṣàdúrà fún àdúrà àgbà ọ̀ orí òní fọ ẹ. àṣẹ pẹpẹ ìṣàbọ̀ ọjọ́ àwọn òbá níwájú àṣẹkù wọn náà ní ìṣẹ́kù ẹ̀rí ó ní ìṣẹ́kù ọ̀rọ̀ ní ìṣẹ́kù ìṣẹ́kù àṣẹ pẹpẹ ìwà rẹ ní tì àṣẹ rẹ ní gbó lóde wà pọ̀ wálé ọ̀gá wọ́n ní kíkí kú ẹ̀ wá bẹ́ẹ̀ ni torí pẹ́pẹ́ ayọ̀ wá yọ ọjọ́ owó oyè náà ni àmọ́ ẹ lórí. Wọ́n ní dáwọ́ síwájú mọ́tò fún wa olóyè ló já yẹn ló ṣe máa jẹ́ yẹn. Ẹja ṣe kábíyèsí o. Ọ̀túnba gbogbo ìlú Ìbèṣè general Ọ̀túnba Mojo kì í sọ́dúnárì Ọ̀túnba o. bẹ́ẹ̀ni Ọ̀túnba ìlú ó nẹ́tọ̀ sí gbogbo nǹkan tó wà lò pátá gẹ́gẹ́ bí olóyè. ojú Ìbèṣè. Kì í ṣe wípé ẹ máa gbọ́ ẹja ṣe kábíyèsí o. olórí. kábíyèsí Òṣùpá lónìí ìlú olúwo tẹ̀lé máa fi ṣàkóso ẹjọ́ ṣe kábíyèsí o ẹ̀sìn máa kí wọ́n ọ̀yà ẹ̀lọ́wọ́ olúwo ọ̀yà ìṣàdúrà fún ọ èyí ó yà ní ọ̀yà náà fún olúwo ọ̀yà. àpàtẹ wá ṣe àpàtẹ wá ṣe gbogbo nǹkan tó bá dáwọ́ ní ọmọ àti náà yóò wá nílé ẹ̀ ọ̀rọ̀ nínú sábìkẹ́sìkà gbẹ́dìgbẹ́dì òdìbò ẹ̀ kúrò nígbà ó ní bínú wájú àìsàn wọlé ó ní bínú
bínú wájú ìtàgbé ilẹ̀ ó ṣe máa rí nìyẹn ó rẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ìgbà tó bá máa wọ òṣùkú náà ayọ̀ pẹ̀lú ìyẹn kò ní ṣe bá fi ṣe kò ní jẹ́ tipátipá ara dẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹlẹ́sẹ̀ wá àjọ ó ṣe máa jẹ́ nìyẹn ìlú ìtàgbé náà yóò. Ìtàgbé náà yóò wúlò. Ṣé kò fi sí? Ṣé kò fi sí? Ẹjọ́ ṣe kọ́ ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Àbíyé bá mi kéré lúwò, mo káwọn àgbààgbà mẹ́fà o, mo kálùwò. ṣe yẹ akó àṣẹ yà má. akóríire ní mà. orúkọ yín lẹ́gbẹ̀ẹ́ wa orúkọ yín. báwo lè jẹ́ sí ọ̀túnba tí wọ́n fi ń joyè lẹ́nu ọmọ yín ni wọ́n. àkọ́bí ni wọ́n jẹ́ ní àbábí gbẹ̀yìn àbí láàrin ọmọ náà wà. tọ́dún wọn ni oyè tí wọ́n jẹ yìí sóyè ìdílé ọkọ yín ni àbí wọ́n kàn wò wọ́n láàrin wọ́n bùn wọn lóyè. wọ́n ní ní ìdílé náà ó tún inú mi dẹ̀ dùn sí. káwé ṣàpèjúwe ọmọ yín tó jọ Túnba irú èèyàn wo ni. èèyàn gidi ni o mo ṣe rí sí ó dẹ̀dẹ̀ ni tó ń kó èèyàn mọ́ra. ní báyìí tí kábíyèsí wa ti wá fi oúnjẹ Ọ̀túnba ìlú Ìbèṣè ìyá akílẹ̀ fẹ́ sọ fún kábíyèsí báà lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá. mo dúpẹ́ fún wọn gidigidi ọpẹ́ mi pọ̀ wọ́n ṣe gan lọ́wọ́n àtúnyẹ àtọ̀nà wọn náà ṣe wọ́n dẹ̀ rí lọ́mọdé ó máa fàgbà gan àwọn náà tán dẹ̀ ti dàgbà ikú ò ní pa wọ́n báyìí. àṣẹ o. tí wàá rántí. màmá ǹjẹ́ wọ́n ti ẹ̀ du oyè yìí ni ṣé wọ́n fà á ṣé fàmì fà wà nínú agboolé ṣé fàmì fà wà bẹ́ẹ̀ mi fẹ́ jẹ́ ẹ̀ kò tọ́ sí ẹ̀ ṣó ti ẹ̀ wáyé. mi ò gbọ́ nípa ẹ̀ o ṣùgbọ́n ó sọ fún mi láìpẹ́ náà ni gbogbo ẹ̀ tó ṣe rí. ọjọ́ tí wọ́n sọ fún yẹn báwo ló ṣe lára yín. inú mi dùn ayọ̀ mi kún. sọmọ Ìbèṣè mi lẹ́yìn ní abẹ́kọ̀ alọ́kọ̀ ń Ìbèṣè. ọmọ Abẹ́òkúta ni mi mo wá lọ́kọ̀ mi gbogbo àwọn ọkọ mi náà àbúrò mi ṣẹlẹ̀. àmín. wọ́n ti di Ọ̀túnba ìlú Ìbèṣè nígbà tó ń gbé ọ̀rọ̀ oyè wálé bó lè ẹrù ọmọ bàyín jẹ tẹ́ ọgbàrá báwo lè lára yín kan. ẹ̀rù bà mí o ẹ̀rù bà mí inú mi dùn torí oríire ni nǹkan ayọ̀ ni nǹkan ìdùnnú ni nǹkan ìdùnnú bẹ́ẹ̀ kò dẹ̀ ní tán nínú ilé wa bẹ́ẹ̀. ẹ wá fẹ́ ṣàpèjúwe ọkọ yín tó jọ Túnba ìlú Ìbèṣè lẹ́nu irú èèyàn wo ni wọ́n. ọkọ mi olówó orí mi Ọ̀túnba Ọlálékan Básànyà ó jẹ́ oníwà tútù ó kóyàn mọ́ra ó nífẹ̀ẹ́ ó jẹ́ tó ń káwọn èèyàn mọ́ra gan ó dẹ̀ jẹ́ tó lójú àánú òun fẹ́ kí kéèyàn máa bí bẹ́ẹ̀ kéèyàn lẹ́bi ń pa òun lẹ́gbẹ̀ẹ́ kò fẹ́ tó jẹ́ tó máa ń ṣàánú fáwọn èèyàn gan mo dẹ̀ gbà ládùúrà kọ́lọ́ àtúbọ̀ máa bá mi ràn lọ́wọ́ gbogbo èyí tó ń mí àti tí fóònù ọlọ́run ò ní jẹ́ kó dìbàjẹ́ lórúkọ Jésù. ọmọ Ìbèṣè lẹ́yìn ni àbí ẹ wá lọ́kọ̀ ń Ìbèṣè. mo wá lọ́kọ̀ ń Ìbèṣè ọmọ Ẹ̀sà Òkè ni mí nílùú Ọ̀ṣun. nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn yẹjọ́ láti di yèyé Ọ̀túnba nílùú Ìbèṣè ọlọ́mọ fún iṣẹ́. National Secretary to the Enforcement Committee, Task Force ECA. At the same time, former chairman, agent Oyè Ọ. Bàbá, sọ́mọ olú Ìbèṣè ní ni? Bí o sọ́mọ Ìbèṣè, ọmọ Èkìtì lé ní. Ṣùgbọ́n ẹ ti pẹ́ dáadáa níbí. Mo ti pẹ́ nílùú yìí, àdẹ̀wà náà tó ń talẹ̀ nílùú ilẹ̀ tó legit. Jẹ́ Ọ̀túnba nílùú Ìbèṣè tó jẹ́ bí àbúrò ọ̀rẹ́. Ẹni tó ẹ pé mo lè fi ń tọ́ tó èèyàn. So àtìgbà tí mo ti mọ̀ sí ó ti wọ́n lóṣù 15 years ago. 15 years ago.
mi ò gbá nǹkan kan ìbàjẹ́ lọ́wọ́ ẹ̀ rí so ojú ọmọ tó yẹ kó ní respect gan tó yẹ kó máa ń pọ́n mi lé tó yẹ kí n wá ìbàjẹ́ at the same time ẹni ẹ̀ tó wá jẹ́ vice chairman àwọn ọgbẹ́ ọmọ agent nílùú Ìbèṣè. bàbá oyè tí wọ́n fún oyè ọ̀tún bá tọ́ fún yẹn ṣó tiẹ̀ kájú ẹ̀ ṣó kun ṣó ṣó. oyè èrè tó ń fún yẹn rẹ́gẹ́ ló bọ́ sí because bóyá jọmọdé tó ó jẹ́ òtó onímọ̀ at the same time ó wà lú àwọn tó mú ẹgbẹ́ OPC bọ́ sínú ìlú yìí at present náà ó ní coordinator OPC ó dé Ìbèṣè so ó pa ojú ẹ̀ ó lè jọba kéré bẹ̀ tí ó ka ojú ẹ̀ gan it's capable. bàbá kí ni wíṣì fún ọ kí ni wíṣì fún ọ. ó fi ọmọdé jẹ oyè sí á fi rọrùn á dàgbà á pẹ́ lórí ẹ̀ kò ní rí bí wàhálà lẹ́yìn ìgbà tó ní oyè kò ní rábò. tó ń ṣe ìmọ̀lẹ́ mi jẹ́ wọ́n jẹ́ ẹni ẹ̀yẹ ní àpọ́nlé ẹni tó yẹ pé èèyàn lè fọwọ́ tẹ́pẹ́ lù wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ because kò sí nǹkan tí mò ń ṣe láyé mi ní sọ fún wọn mo dẹ̀ máa rí wọn like for example ooru àná la dé láti ṣó àwọn àgbèrè adé sí ọ̀gá mo ṣe sùn adé ìlú program mìíràn yẹn mo ní owó pé mi gbọ́dọ̀ má dé wọ́n jẹ́ nìkan tó yẹ pé ẹni àpọ́nlé ni wọ́n ọ̀dẹ̀ kí fojú tẹ́ńbẹ́lú èèyàn kò sígbà tí wọ́n bá kọ́ wọn fún ẹni tí wọ́n ọ̀dà yẹn. ṣùgbọ́n ṣèṣì mi ni fún kọ́lọ̀ bá mi fún wọn ní ètò ìgbà tẹ̀láfíà oyè tó ń jẹ́ lẹ́nu kó mọ́ wọn lórí mo dẹ̀ wọ́n lásìkò tí wọn ìlú ọ̀túnba alẹ́ tuntun ambassador Dr. Rotimi Olúmọlẹ̀ popularly known as ọba ara agbọ́mábí wọn thank you. àjọ bẹ̀rẹ̀ láti kékeré but I'm very happy lọ́jọ́ èdè ó fọmọdé joyè afágbà ọmọ òdìkú mọ́ lọ́wọ́ lásìkò tó joyè ìgbéga tó máa rí láti èdè owó kékeré owó ńlá bàbá fi I'm very happy for today fún mi dùn ọ̀sùn àti máa ṣòkò bàbá mi ó ṣèyàn so èmi náà ṣe dúró láti bí ọ̀sẹ̀ méjì wàá ló lè ṣe báyìí. kúndé òṣùwọ̀n. ó kojú òṣùwọ̀n nítorí pé ọmọ bíbí ìlú ni ọmọ dáadáa ni. kí ni wíṣì fún wọn. pẹ̀lú àṣẹ ọlọ́run ìbá ọmọ ní òfin ọlọ́run á dẹ̀ bá wa kún lọ́wọ́ bá wa kọ́ ọmọ ṣe é mẹ́ lágbára ọlọ́run. tí wàá jẹ́ èèyàn ńlá láti lè ó jẹ́ tó wà hard working ní gbogbo ọmọ OPC ọmọ youth ìlú náà ni tó ọmọ dáadáa ni.
Básànyà Ọlálékan Adéṣínà. Àtúgbà gbogbo ìṣòfò kan pátápátá ọkùnrin ìjọ. Ọ̀túnba Ìbèṣè lókè ọmọ ìṣètọ́jú kábíyèsí ilẹ̀ dáadáa. Amen.